Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV káàkiri àgbáńlá ayé níbikíbi yòówù tẹ́ ti ń wò wá. Ọmọlúkà yín rèé tí ò pé méjì, ọmọ wọn lọ́kà àkókò, ọmọ àfòkúta rìgìdì ogun jà, ọmọ aṣàkókò yìgbòyìgbò. Mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí yín mo káṣẹ́ ẹ̀bí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wa, gbogbo yín pátá lẹ máa jèrè, tẹ́ máa fi rè jẹ́kọ̀ o. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ, ẹ ní ṣàṣetì láyé. Gbogbo àdáwọ́lé yín ire ni ó máa já sí o. Ọmọlúkà yín náà rèé tí ò pé méjì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ìrìn àjò Yorùbá Nation, gbogbo yín la kí àkókò lólórí ẹnì kọ̀ọ̀kan láì fi àkókò mi ṣòfò. Bíṣọ̀bù àpẹ ni ẹnìkan ìpẹṣẹ ẹja kọ sí kápọ́ndù agbami ètò fún ti òní. Ṣùgbọ́n kí n tó débẹ̀, ẹ mọ̀ pé mi ètò oníṣàláìráwọ́ ẹ̀bẹ̀ sí yín náà. Gbogbo ẹ̀bẹ̀ ni mo ní láti nawọ́ sí yín pé ẹ ràn wá lọ́wọ́ fún pípọ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ń bọ̀ l'Ondo State. Abẹ̀yìn nítorí tọ́lọ́run ojú òní tì yín, ní ṣàṣetì láyé lágbára Ọlọ́run. Gbọgbọrọ báyìí lọ́wọ́ ń yọjú rí, ẹ mọ̀ yọ sí ni, ẹ mọ̀ gòkè sí ni láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín. Àníri ń gbé sọnù bí ó ṣe ibi ọmọ láṣẹ Ọlọ́run ọba àláwùrà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà lẹ́ẹ̀kan sí. Mo fi àsìkò yìí bákan náà mo fi kí àwọn bàbá wa Professor Adébánjí Akíntóyè àti gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn pápátá tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ kí ìrìn àjò ọmọ Yorùbá kó ba lè gún régé. Gbogbo yín ni mo kí mi olólódì ẹnìkọ̀ọ̀kan. Ọmọlúkà ni mo jẹ́. Èyí tẹ́ bá fẹ́ kàn sí wa, tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ fún donation láti lè assist wa fún nǹkan tí aláfẹ́ ṣe fún olóyè tó ń bọ̀, kí má kàn tiẹ̀ sọ pé gbogbo ẹ̀ mo ti kúkú ti sọ fún wa. Ẹ kàn sí nọ́mbà mi tó wà lójú fọ́nrán yẹn 07046092484. Ẹ kàn sí kíkẹ́ bèrè account details, máa fún yín níbẹ̀. Ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ wa nínú YouTube, ẹ káàbọ̀. Ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa nínú TikTok, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa ká lè tètè ṣe kíni, ká lè tètè mú iṣẹ́ wa ṣe lọ́kùnkúndùn. Ọmọlúkà ni mo jẹ́ lẹ́ẹ̀kan sí. Kí wá ní ìpàtàkì tí mo ṣe wá sórí ètò lénìí? Ẹ jẹ́ kí a dúpẹ́, torí pé nínú gbogbo ọpẹ́ ló yẹ ká máa dú fún ọba Èdùmàrè. Ọba tó fẹ́ wa nínú àánú ẹ̀, ọba tó yan ìran ọmọ káàárọ̀ òjíire, ọba tó yàn wá fẹ́, ọba tó wù wá ṣe láàánú, ọba tó ṣe wá lóore. Adúpẹ́ náà ni. Ẹ̀yin tí ẹ darapọ̀, ó dàbí pé mi ò tí bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ yín o. Mr. IG Mr. Money, God bless you, thank you for the gift. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ń darapọ̀, ẹ máa bá wa ṣe kíni, ẹ máa bá wa tap. Ẹ̀yin tí ẹ ń wò wá ní TikTok, tí ẹ ń wò wá ní Facebook, tí ẹ ń wò wá ní YouTube, ẹ máa bá wa ṣe kíni, ẹ máa bá wa like, ẹ máa tẹ̀, ẹ máa like, ẹ máa tẹ̀, ẹ máa like. Ẹ jẹ́ kó rìn kó lọ síbi tó bá yẹ kó rìn dé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí kí n ti máa fi sọ fún yín wípé bó ti wù kógun yìí le tó, ó ń ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú òkú rẹ̀. Yorùbá yóò borí ìṣòro dandan, ọmọ Oòduà yóò borí ìṣòro, àwa yóò borí ìṣòro dandan. Bó ti wù kógun Fúlàní le tó, bó ti wù kógun Ìgbò le tó, ó ń ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú òkú rẹ̀, àwa yóò borí ìṣòro dandan. Ẹ̀yin tẹ́ wò wá nínú Facebook, ẹ máa bá mi pín ètò yìí. Now let's go straight to the point of today. The main point tí mo fi ní kẹ́ ẹ jẹ́ ká máa jó, ká máa yọ̀, òun ni information tí mo gbọ́ lẹ́ni ní àná, ṣùgbọ́n tí mo fẹ́ gist yín lẹ́ni. Mo sọ ọ̀rọ̀ kan nínú program tí mo ṣe níbi ìjẹ tàbí jẹrin. Mo ní nǹkan kan wà tí mo máa ṣe, ṣùgbọ́n mi ò ní lè sọ ní gbangba, ṣùgbọ́n tẹ́ bá pè mí mo ní màá sọ fún yín. Èèyàn méjì péré ló pè mí tó béèrè. Ọ̀rọ̀ tí mo sọ yẹn wá bí ọ̀rọ̀ mi jáde, ó wá tún tú àṣírí mi jáde. Màámi Táíwò Kíkẹ́ Fásánmi, ẹ káàbọ̀, mo kí yín, ẹ kú iṣẹ́, ẹ kú àdúró tí Ọmọlúkà ní gbogbo ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín.
IG Mr. Money, you are very I thank you very much. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ẹ ṣé gan, Jack Olúṣọlá, you are welcome. Ẹ jẹ́ kí n fi kíkì yẹn síbi kan náà kí n sáré kọjá sí ohun tí mo wá bá wa sọ lẹ́nu. Mo fẹ́ sọ fún yín wípé ìyanu ń ṣẹlẹ̀. Àwọn ọ̀rẹ́ wa brọ́dà wa nínú Bíọ́dún Káyọ̀dé wọ́n ní kó tó dìwòye ọ̀la kó tó dìwòye ọ̀la ìyanu á ṣẹlẹ̀. Èmi sọ fún yín wípé léèní o lónìí o ìyanu ń ṣẹlẹ̀, ìyanu ti ṣẹlẹ̀. Ṣé ni mo sọ ọ̀rọ̀ kan lánàá nínú ètò mi? Mo ní ìrìn àjò tá a gbé dání Yorùbá Nation yìí, tá a gbé dání yìí, mo ní ìfẹ́ imú Ọlọ́run ni, ìyọ́nú Ọlọ́run ni, tó wu Ọlọ́run nínú ọkọ̀ Ọlọ́run lọ́lọ́run ṣe nínú ìrìn àjò yìí. Ọlọ́run mo tó rí tó fi pe gbogbo àwa tó pè, tó fi mí sí oníkálukú wípé jáde fún ìrìn àjò yìí. Bó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi èèyàn ló wà níbẹ̀. Yes, of course, Irúwá Ògìrìwá ló wà níbẹ̀. Ìwọ ni kó yẹra ẹ wò kó mọ eléyìí tó jẹ́, bóyá ó wà lára àwọn Irúwá Ògìrìwá tàbí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ojúlówó ọmọ Yorùbá tó fẹ́ òmìnira fún ìlú káàárọ̀ oòjíire. Oríṣiríṣi àwọn èèyàn ló wà. Ẹ mọ ẹwẹ lómi, ó kàn wà lásán ni. Á dẹ̀ sọ fún pé òun jà fún Yorùbá, ṣùgbọ́n ọ̀bàyéjẹ́ ni, ẹlẹ́nu bàjẹ́ ni, kó dàrú ni wọ́n wà fún. Ẹ̀dẹ̀ máa rẹ́ lómi tó jẹ́ pé tọkàntọkàn ló fi dúró nínú ìrìn àjò yìí. Èmi dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà wípé bó o bá ṣe gbé ìrìn àjò yìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa sọ èso fún ẹ. Tó bá gbé nígbè pé kó bàjẹ́, wàá jẹ́ èrè ìbàjẹ́ yẹn, ó di dandan ni. Tó bá gbé nígbè pé kó má sí ìrẹ́pọ̀, kó má sàlàáfíà, kó jójoojúmọ́ ìjà, wàá jẹ́ èrè ẹ̀. Ìwọ tó bá lè gbé nígbè pé kí àlàáfíà jọba, kọ́mọ Yorùbá bọ́ nínú ìgbèkùn, wàá jẹ́ èrè ẹ̀. I am very sure of that. Mo sọ fún yín, àwọn míì wà tó jẹ́ pé kó bàjẹ́ òun ni wọ́n dúró fún. And nínú social media tádé wà nú èyí, ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ yìí pé táwọn ò bá wá jà, àwọn ò lè réyàn wo àwọn. Táwọn ò bá ṣẹ́pẹ̀ fẹ́ lòmíì, àwọn ò lè réyàn wò wọ́n. Èmi, I am not for that. Yorùbá Nation lè mi gbé dání. Mi ò ráyè ìjà pẹ̀lú anybody. Mi ò ráyè ariwo pẹ̀lú ẹnikẹ́ni. Ìyí tí mo gbé dání òun lómìnira ọmọ kóòtù ojíire bá a ṣe máa bọ́ nínú ìgbèkùn Nàìjíríà. Number one priority ni nìyẹn. Kí má fàrọ̀ mi gùn, mo sọ fún mi láṣìírí kan tú jáde. Ẹ̀dẹ̀ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ká dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí ò gbàgbé wa. Kí ló wá lọ sínú àṣírí tó tún yẹn jẹ́ sáré sọ nǹkan kan fún yín. Ǹjẹ́ òyìnbó ń pe kíní kan ní security? Security yẹn ó ní í ṣe pẹ̀lú àṣírí tí mo fẹ́ tú fún yín. Bí kì í ṣe bébì rò tí bá sọ pé mo fẹ́ tú àṣírí kan fún yín nípa security. Mo rí i pé ọ̀rọ̀ tó ṣe é gbọ́ fún yín ni òun ni mo ṣe fẹ́ tú fún yín. Ṣùgbọ́n òun ni mo máa sọ last nínú program yìí, farabalẹ̀. Tí bá sọ pé mo fẹ́ tú àṣírí fún yín, ẹ gbà pé mo fẹ́ tú. Òun ni màá sọ last. Mo mọ̀ pé tí mo fẹ́ sọ yẹn ó ṣe é sọ ni mo ṣe fẹ́ sọ. Tó bá jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ àṣírí tí ò ṣe gbé síta ni mi ò wulẹ̀ ní sọ. Ẹ pín program yẹn yọ lóríire ọmọ Yorùbá, ẹ bá mi pín ojú òní tí ẹ dákun ẹ dábọ̀, ẹ dákun ẹ bá mi ṣe. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok, kí ló ń ṣẹlẹ̀? Ẹ bá mi like program yìí, ẹ bá mi tẹ̀. Security làwọn òyìnbó ń pè é, àwa Yorùbá là ń pè ní ààbò, ètò ààbò. Tá a bá sọ yí pé security ó ní í ṣe pẹ̀lú protection, then let me say security ọ̀nà mẹ́ta ló pín sí ètò ààbò.
ó pín sọ́nà mẹ́ta gbòógì. Àṣírí tí mo fẹ́ tún fún yín ó ní í ṣe pẹ̀lú security ni, tó dẹ̀ jẹ́ pé ó máa lead wa síwájú gidi nínú ìrìn àjò dágbé dání tó máa tún jẹ́ kí ìrìn àjò wa yáwọ́. Mo ti sọ̀rọ̀ ni mo máa sọ last minute nípẹ́ lórí ètò. Kí ni mo fẹ́ mú jáde ni wípé security ọ̀nà mẹ́ta ni. Tí mẹ́tẹ̀ẹ̀ta bá kùnà, tí kan bá kùnà nínú mẹ́tẹ̀ẹ̀ta ló kùnà yẹn. Number one, òun ni food security. Food security, ààbò lórí oúnjẹ. Ìkejì, òun ni property or landed security, ààbò lórí ilẹ̀ ta ni. Èyí tó ṣe pàmbámbárì ẹ̀ tó jẹ́ ìkẹta ẹ̀ tó ṣe pàmbámbárì òun ni life security, security to life, ètò ààbò lórí ẹ̀mí. Ẹ jẹ́ kí wọ́n yàn fún yín ní ẹyọ kọ̀ọ̀kan kẹ́ ẹ lè mọ̀ yìí pé àti kíní àti kejì àti kẹta mẹ́tẹ̀ẹ̀ta ló ti kùnà nílẹ̀ káàárọ̀-oòjíire, kò sí ìta ní. Mẹ́tẹ̀ẹ̀ta ló ti sọnù. Now ẹ listen, ṣé ẹ ráwọn òyìnbó tó colonize wa? Àṣírí tí mo ní mo fẹ́ sọ fún yín lẹ́ni kò tí yẹ kí n sọ. Ẹ ní sùúrù, màá sọ fún yín later. Ẹ má jẹ́ lọ bẹ̀. Ọ̀rọ̀ yẹn bí agbára. Irú èmi tí mo gbọ́ sí kò jọ mí lójú torí mo ti mọ̀ pé iṣẹ́ tí àwọn kan ṣe nìyẹn. Ṣùgbọ́n mi ò ní torí yẹn kì í sọ pé mi ò ní kò ní dùn mí, ó dùn mí. Ṣùgbọ́n nínú tó dùn mí yẹn inú mi tún dùn. Kò ní pé kí ni a rí ọ̀nà àbáyọ níbẹ̀. Màá sọ fún yín, ẹ farabalẹ̀, ẹ jẹ́ kọ́kọ́ yàn ọ̀nà fún yín ìtànpẹ̀ ní security. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí àkọ́kọ́ tí mo sọ fún yín, food security. Security lórí oúnjẹ, àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, gbogbo yín pátápátá lẹ mọ̀. Màámi Ewétúgà, God bless you màmá abiyamọ tòótọ́, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo yín pátá lẹ mọ̀ wípé kò sí ààbò lórí oúnjẹ nílẹ̀ Yorùbá. Mo sọ̀rọ̀ lánàá nínú prógrámù tí mo ṣe. Mo ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá à ń jẹ sẹ́nu ló jẹ́ pé ikú ni, and that is fact. I am not, mi ò exaggerate, fact ni, òtítọ́ ni. Àwọn tá à ń jẹ sẹ́nu wa ikú ni. Náà tẹ́ ẹ bá wo ọ̀nà tá a fi ń jẹun nílẹ̀ Yorùbá wa lébi nílẹ̀ káàárọ̀-oòjíire, ẹ rí wípé àwọn ẹ̀yà kan ni wọ́n ń bọ́ wa o. Ẹ má jà parọ́ tanra wa. Wọ́n ń bọ́ wa ni o. Lóòótọ́ owó wa la fi ń rà á, ṣùgbọ́n owó wa yẹn a fi ń ra ikú ni. Gbogbo yín lẹ mọ̀ láyé àtijọ́, kí má tẹ̀sán láyé àtijọ́, nígbà táwọn àmọ̀ sì wà lọ́mọ kéékèèké in the early 80s, táwa sì kéré tá a sì ń lọ táwa ní primary. Kíní kan ni mo mọ̀ ni wípé àwọn èèyàn ò kì í dédé ṣẹ́kù. That is number one. Number two, oríṣiríṣi àìsàn ò sí níta. Ẹ lè dédé gbọ́ àìsàn báyìí kò kọ́mọ̀. Torí pé kí ni à ń jẹ oúnjẹ tó jẹ́ pé ó wà highly organic, oúnjẹ tó jọjú tí ò ní kẹ́míkà nínú, tí wọn ò dẹ̀ fi kẹ́míkà preserve ẹ̀, òun là ń jẹ, tí ò kọ́ sí ẹni damage sínú ara wa. I remember, even though tèmi ò bá ṣọmọ àgbẹ̀, tí ìyá mi jẹ́ tíṣà tí bàbá mi jẹ́ òṣìṣẹ́ ìjọba tó jẹ́ sójà, aláwọn bàbá mi àgbẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n ìyá wa, àbúrò bàbá wa lóríṣiríṣi, gbogbo wọn tó ń jẹ́ àgbẹ̀ wọ́n wà dáadáa, tá a dẹ̀ máa ń tẹ̀lé wọn lọ sóko tá a bá gbọ́ludé. Nínú bẹ̀ àwọn nǹkan tá à ń jẹ raw foods ní gbogbo àkókò tí mò ń sọ yìí, àgbọ̀ rí pé wọ́n ra tòmátò wa látòkè òkú àti odò Ọya, òkè Ọya, mi ò gbọ́ rí.
pé wọ́n kó tòmátò wá láti ilẹ̀ Haúsá, wọ́n kó ata wá láti ilẹ̀ Haúsá, kó àlùbọ́sà wá láti ilẹ̀ Haúsá, kó ẹ̀wà wá láti ilẹ̀, mi ò gbọ́ rí. Kó iṣu wá láti ilẹ̀ Haúsá, mi ò gbọ́ rí. Torí pé kí ni àwọn bàbá wa wọ̀nyí wọ́n á gbé ẹ̀wà, á ká ẹ̀wà yẹn fresh, wọ́n á gé, wọ́n kí ní igi èpo ẹ̀, wọ́n á gé, wọ́n á sè é, wọ́n á ká ata fresh ata lórí igi ẹ̀, wọ́n á ká, wọ́n á kó dà sínú ẹ̀, wọ́n á sè, wọ́n á fi iyọ̀ sí, wọ́n á rò ó pẹ̀lú epo tó fresh. A máa jẹ́ bí ilé inú ẹ̀ máa dùn pé yes wà á tì, wà á jẹ́ sèse, ẹ̀wà sèse òtílé, wà á jẹ́ fresh. Ìgbà tó bá jẹ́ iṣu lábẹ́ jẹ, wọ́n á yin iṣu nínú oko, wọ́n á fresh ìgbà, wọ́n á ká, wọ́n á tẹ ìgbà yẹn, wọn ò ní fẹ́ pósí, wọn ò ní fẹ́ ní tì sí, wọ́n á tẹ ìgbà àti ata, wọ́n á tẹ papọ̀ sínú abọ́, ẹ̀ máa fi iṣu, ẹ̀ máa fi jẹ. Láyé òde òní, àwọn nutritionist wọ́n mọ̀ nípa oúnjẹ, wọ́n máa sọ fún yín wípé àwọn kinní wọ̀nyí ó ní tó lóyìnbó pé ní glycemic index, ó ní bó ṣe rí nínú ẹ̀, ó dẹ̀ ní nutritional value tó ń fún ara wa, tó mú kí inú ara wa ń dùn, tó mú kí ayọ̀ kún ara òun, ká fi lè dàgbà tí àìsàn ò fi ráyè nínú àgọ́ ara wa. Mo ti sọ̀rọ̀ kan fún yín rí, mo ní ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ lèmi tẹ̀lé. Know something about everything and know everything about something. Bọ́ọ̀rọ̀ tèmi ṣe rí nìyẹn. I know everything about some things and I know some things about everything. When we are talking of health, mo mọ something nípa ẹ̀. Not everything, but mo mọ something about health. And that is why I'm telling you this. Oúnjẹ tó ní lárí là ń jẹ, ọ̀dùnkún tá à ń jẹ tí wọ́n kó wá fún wa lókè òkun, wọ́n ń gbé sẹ́yìn ìkùlé wa tá a lọ wú ọ̀dùnkún, potato, sweet potato. A sè àjẹ, káwọn màmá wa yẹn bá ń ṣe ẹyìn nínú oko, wọ́n á lọ bá wa wú iṣu wá, wọ́n á gé iṣu, wọ́n á fọ̀ ọ́, wọ́n á jù sínú ẹyìn tí wọ́n ń sè, á jí lọ àwọn epo, á jẹ fresh. Ṣùgbọ́n lóde òní ńkọ́, iṣu tí wọ́n kó wá fún wa tá a rà jẹ, iṣu tí wọ́n ti preserve for a year or 2 or 3 years, tí wọ́n ti fi chemical preserve, òun là ń jẹ. Ẹ̀wà tá à ń ká nínú oko wa tá à ń jẹ lóde òní, àwọn aráàlú ló kó wá fún wa ẹ̀wà tí wọ́n ti fi sniper and different kinds of chemicals tí wọ́n ti fi preserve ẹ̀ for 2, 3, 4 years kan tó ṣe kó síta máa tà fún wa, òun là ń jẹ. Ata, tòmátò, rodo, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ba yí ẹ̀ jẹ́ láti ibi tí wọ́n ti ń gbìn, tó ti fi àwọn kẹ́míkà burúkú tó fi ṣe fertilizer tó ti fi gbìn, ó ti ní chemical component nínú ọ̀rẹ́dì, tó bá kúkà tó wọ́n á tún flit ẹ̀ pẹ̀lú another chemical kó bàbá tètè kẹ̀. Pápẹ́ kó wá fún wa, àtúnjẹ. Ìdí nìyẹn jẹ́ ṣe ní different kinds of disease. Àwọn àìsàn tí ò yẹ kó tí ò tiẹ̀ ṣe é gbọ́. Ẹ máa gbọ́ ọmọ 40 kú, ọmọ 42, ọmọ 43, wọ́n ló ní cancer, wọ́n ló ní kidney problem, wọ́n ló ní liver disease, wọ́n ló ní triplomachromosis, oríṣiríṣi orúkọ tá àti ẹ̀gbọ́n rí happening to us ní ilẹ̀ wa nítorí àwọn àjèjì oúnjẹ tó wọnú ara wa. Because of lack of food security, kò sí ààbò tó péye lórí oúnjẹ. Ẹgbẹ́ ìfúnra yẹn rí àwọn ọmọ mọ́là fúrúùtù tí wọ́n ń tà fún wa lásán, èso tó ń tà. Bàtà wa fúnra wa ò lè produce èso mọ́, èso táwọn tó wá ń tà fún wa. Ẹ̀rí fídíò wọn lójú wa, wọ́n á kó sínú omi inú gọ́tà, wọ́n dẹ̀ máa fọ́ nínú omi gọ́tà, wọ́n gbé jáde, wọ́n á máa là á, wọ́n wá já pure water. Ẹnu tí wọn ò fọ̀ for years, wọ́n á fi já pure water, wọ́n á tún tu sórí ẹ̀, tu sórí ẹ̀, tu sórí ẹ̀, wọ́n á dẹ̀ là á, wọ́n á tà á, àtúrà àtúnjẹ́. Báwo ló ṣe ẹlòmíì àlóhùn ti tí veteran ti tí tí àlóhùn gbọ́ bó ṣe jẹ́, báwo ló ṣe ní ní
ìtàpè ní infections wọ̀nyí kì í ṣe nǹkan tó jẹ́ pé kí o lè fojú rí, kò síbi tí o lè gbà wọlé. Ó lè gba ojú ẹ wọlé, ó lè gba ihò imú ẹ, ó lè gba imú ẹ, ó lè gba etí ẹ, ó lè gba ìdodo, ó lè gba ihò ìdí, ó lè gba tójú ara, ó lè gba kára ọkùnrin, anywhere. Kódà some infections can go to your skin. Àwọn infections kan wà, bacteria or infections tó jẹ́ pé wọ́n lè gba àwọ̀ ara ẹ wọ inú ara ẹ lọ, tí wọ́n á dẹ̀ máa ṣe ara ẹ lọ́ṣẹ̀, wọ́n á máa bá gbogbo nǹkan tó ní àǹfààní nínú àgọ́ ara ẹ, wọ́n á máa bàjẹ́. Torí nǹkan tí àdúgbèsẹ̀ ni wà tá à ń jẹ, nítorí pé kò sí security lórí oúnjẹ. This is obvious. Ìdókòwò kedere sí gbogbo àgbáńlá ayé ni. Wípé ní ilẹ̀ Yorùbá wọn, táwọn ará Yorùbá fún wa lóúnjẹ o, a lè jẹun o. Kí nìdí tó wá fi rí bẹ́ẹ̀? Mo sọ fún yín, mo ní mo fẹ́ tú àṣírí kan fún yín tí àwọn ìtàn fún mi. Mo ń bọ̀ níbẹ̀. Mo sì ń sọ̀rọ̀ nípa security. Ọjọ́ kan ni mo jòkó, mo bẹ̀rẹ̀ sí gbogbo báírò mi àti ìwé. Mo wá ń kọ oríṣiríṣi àwọn oúnjẹ tá a ní. Mo kọ oúnjẹ lọ rẹpẹtẹ ní ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi oúnjẹ. Kókò, eléyìí tó ń pè ní kókò, àwọn kan ń pè ní lambóòsì. Nígbà táwa wà kékeré, kókò ó pé méjì, kókò funfun wà, kókò lambó wà. Kókò eléyìí tó máa ń pupa yẹrẹsúrẹsú yẹn òun náà ń pè ní kókò lambó lọ́dọ̀ wa. Eléyìí tó funfun yẹn òun náà ń pè ní kókò funfun. Nígbà táwa kékeré, ẹ lọ ní ìsìn ẹ bèrè lọ́wọ́ àwọn nutritionist mọ̀ nípa náà pè ní kókò yìí. Ẹ lọ bèrè iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ara. A ṣe kókò yẹn, wàá mú dání báyìí, wàá bó wá ṣe pọ́, a kàn bó sí ẹ lọ́wọ́ ní funfun yẹn tàbí ní lambó yẹn. Tó bá yí báyà ó máa bó tán ni. Wàá fi kó ògé epo tó ti dì sí tó lẹ́yìn, wàá fi kó wa jù sẹ́nu wa. Inú àmọ́ dùn ní ikùn pé yes ó jẹun. Iṣu oúnjẹ tí wàá jẹ tán tó ò nílé rìn, wàá wá wí lára àwọn oúnjẹ tá a jẹ sí. Tó bá jẹun tó mélòó, ṣé bóyá èmi nìkan mo dé ẹni mo ń fìlì bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń rìn, ẹ̀ẹ̀kan lè sọ síta nítorí mi ń pa sórí afẹ́fẹ́ mo ṣe lè sọ eléyìí. Ẹ jẹun tó bí ilé ẹ̀kan discover pé kan weak àti dìde ló wá lógun. No, òtítọ́ kò ní ká má sọ òun. Nǹkan bàjẹ́ lọ àwa láàfúrá. That is security of food. Gbogbo àgbáńlá ayé ló mọ̀. Kí n má sọ pé àgbáńlá ayé, gbogbo ìran ọmọ kóòbù òjìrè ọmọ Yorùbá, gbogbo wa pátápátá la mọ̀ wípé kò sí ààbò tó tọ́ lórí oúnjẹ. Níbi tí mo ṣe ìwádìí dé, tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ́mọ lẹ́nu. Àwọn fúnra aráabí wọ́n á wá sílẹ̀ Yorùbá, wọ́n wá ra ọsàn wa, ọsàn àwa la lọ́sàn, wọ́n á wá rà, wọ́n á kó lọ sọ́dọ̀ wọn, wọ́n á spray ẹ̀, wọ́n á tún fi mọ́tò kó padà wá tà fún wa bí. Àwọn aráabí á wá sílẹ̀ wa bí, wọ́n á wá ra epo wa, wọ́n á kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn, wọ́n á preserve ẹ̀rù tí tó bá wù wọ́n, wọ́n á tún dá padà wá tà fún wa bí. Mo ṣe wádìí mi débẹ̀ ni o. Ọjọ́ tí mo lọ sí Ìdànrè níjọ́ kan, ọjà ńlá kan wà ní Ìdànrè níjọ́, aládé Ìdànrè ọjà ńlá kan wà ńbẹ̀. Mo wá lọ sínú ọjà yẹn, a lọ polongo Yorùbá nation nínú ọjà ọ̀hún. Èyí tẹ́ bá rántí ọjọ́ tí mo sọ yìí, mo lọ ọjọ́ yẹn ni mo rí ìyá kan tí ọmọ ẹ̀ kú sí níbi ìlú àwọn Boko Haram tó jẹ́ sójà, tọmọ yẹn kú sọ́hun tó dẹ̀ fọmọ méjì sílẹ̀ fún ìyá yẹn. Ní inú ọjà tí mo sọ yìí, mọ́tò àwọn aráabí tí wọ́n páàkì dà sínú ọjà yẹn tí wọ́n fẹ́ fi kó epo wa lọ, ó tó mẹ́rin àbí márùn-ún. Wọ́n á dẹ̀ lóògùn gbogbo mọ́tò yẹn, wọ́n á lóògùn ẹ̀bùn bám gbogbo epo wa, wọ́n á rà lọ, wọ́n á lọ preserve ẹ̀ for years, wọ́n á ṣẹ̀ wá kó padà wá fún wa, wọ́n á máa tà fún wa, tí wọ́n á máa rà lọ́wọ́, wọ́n á máa rà jẹ. Ikú là ń rà jẹ. Ẹni tí mò ń ra oúnjẹ lọ́wọ́ ẹ̀, tí mò ń rẹwà lọ́wọ́ ẹ̀, ó ti pẹ́ dáadáa nílẹ̀ Haúsá, ó pẹ́ gidi níbẹ̀, ó gbọ́ èdè Haúsá ju èdè Yorùbá lọ. Tí bá ti fẹ́ ra oúnjẹ, á ní ẹ jọ̀ọ́ o, ọ̀gá Ọmọlúkà,
ẹ̀wà yìí ẹ sọ fún mọ́mì pé kán pàbọ́ ìlí ẹ o, kán kọ́kọ́ fọ̀ pẹ̀lú iyọ̀, tó bá ti fọ̀ tán pẹ̀lú iyọ̀ kán ṣẹ̀ wá pàbọ́ ìlí ẹ, kán yọ omi ẹ dànù, kán ṣẹ̀ wá sí i. No, imagine. Ó ní nítorí ó dìde sọ fún mi, but I don't want to see anything now. Ó sọ fún mi nítorí wọ́n máa ń bá àwọn Haúsá, wọ́n máa ń sọ sí wọn. Àwọn Haúsá ẹgbẹ́ àwọn Haúsá tó wá ń ta ọjà fún òun, torí òun bá Haúsá máa ń sọ sí wọn dáadáa, kán jọ sọ síra. Àwọn náà sọ fún pé má jẹ ẹwà ibẹ̀ o, máa ṣe báyìí kó tó lè jẹ́ o, torí pé kí ni ó fẹ́ràn èmi ló ṣe sọ fún mi. Ó lè ra wọn pa fún gbogbo ìwòyàn wọn, ẹlòmí ò tiẹ̀ bìkítà bóyá ó yẹ kó ń fọ̀ tàbí kò yẹ kó ń fọ̀, tó bá kàn ti fọ̀ nínú omi ó pa sí náà sí wọ́n dẹ̀ jẹ́. Ikú ni wọ́n dẹ̀ gbé jẹ. Ẹ jẹ́ kí n mú sí second one torí àkókò. Mo sọ fún mi, mo ní security ọ̀nà mẹ́ta ló pín sí. Food security ni mo yàn fún yín. Bẹ̀rẹ̀ lọ́wọ́ ara ẹ̀ níbi tó ti wò mí, ìbáṣenú TikTok, ìbáṣenú Facebook, ìbáṣenú YouTube ló ti wò mí. Bẹ̀rẹ̀ lọ́wọ́ ara ẹ̀ pé ǹjẹ́ food security wà nílẹ̀ Yorùbá bí? Do we have food security in Yorùbá land? Ask yourself. Ìyẹn lọ. Ìkejì òun ni landed security, property security on property, including our lands, which is obvious. Ẹ bèrè lọ́wọ́ ara yín, ṣé ààbò tó dájú wà lórí ilẹ̀ wa? Ìbéèrè tí gbogbo yín lè dáhùn mi. Mo máa ń sọ kankan, Ọlọ́run tó dá gbogbo ẹ̀yà láyé, tó dá gbogbo orílẹ̀-èdè láyé, Ọlọ́run yẹn máa ń dúrí ọmọọ̀nà tó gbígbà tó fi ṣẹ̀dá ìran ọmọ kóòtù ojíire sí ibi tó dá wa sí. Tó bá dẹ̀ pé ó ní ibi orí dání sí là á gbé, ibi Ọlọ́run dá wa sí, ibi orí wa dá wa sí, òun la wà nílẹ̀ Yorùbá yìí. Ilẹ̀ yìí Ọlọ́run jogún ẹ̀ fún wa ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ń bi gbogbo wa, ǹjẹ́ ààbò tó péye wà lórí ilẹ̀ yìí bí? Tí ààbò tó péye bá wà lórí ilẹ̀ yìí, kí ló dé kébi ń pa wá? Kí ló dé tí à ń jẹ wá? Kí ló dé tá ò lè ṣoko fún ara wa? I was discussing with someone, ó ní ọ̀lẹ ló yọ wá lẹ́nu nílẹ̀ Yorùbá, àti yíyọ lẹ́jù, kò sẹ́ni tó fẹ́ ṣoko, kò sẹ́ni tó fẹ́ ṣe gbá, kò sẹ́ni tó fẹ́ ṣàwọn gbogbo títí mo rẹ́ ni mo ní aláìmọ̀kan ni. Ignorance. Kò yé ni, kò mọ nǹkankan ni, tó bá yẹ kó mọ nǹkankan ni á mọ tá a sọ. Pẹ̀lú bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí, kò sí ẹni tí ò mú pé kó lóko. Torí oko ń tà, owó wà lóko. Kò sẹ́ni tí ò mú. Ṣùgbọ́n ta ló máa wù kó lọ gba owó tó tówó, kó lọ gbèsè, kó fi ṣoko. At the end of the day, kí Fúlàní wọ inú oko yẹn kán dẹ̀ jẹ tán. Ta ló máa wù? Tàbí ta ló máa wù kó ṣe oko, kó débi tó ti yẹ kó àbẹ́sí ẹ̀, káwọn Fúlàní dẹ̀ ká mọ́ inú oko yẹn, kán dẹ̀ pa sínú oko, ká sọ àwọn ọmọ ìdánwò òrukàn aláìní bàbá. Ìyẹn nìkan mú ọ̀pọ̀lọpọ̀ ń sá pé èmi kẹ̀mí ò lè wá o, èmi kẹ̀mí ò lè ṣoko. Kò sẹ́ni tí ò mú orin ọ̀wọ̀, ilé iṣẹ́ ni olùkàmọ́ rẹ̀ àfẹnú orí rẹ̀ máa san. Kò sẹ́ni tí dáadáa òwú ní dáadáa lóko, owó tó tówó wà nínú oko, ìfọ̀kànbalẹ̀ wà nínú oko. Àgbẹ̀ lọ́ba tẹ́lẹ̀ ní ṣáò lọ́fùnà, torí wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn àgbẹ̀. No security. Ìtàwọn àgbọ̀ àwọn foreign countries, Western world, Canada, America, Brazil, àwọn Caribbean countries, Argentina, European, àtàwọn other countries like that, you know, tí wọ́n bá ń ṣe oko nínú oko wọn, proper security tó jiná débù wà nínú oko wọn. Tí ejò bá wọ́ kọjá, kámẹ́rà wà tó máa rí. Tí n bá parọ́ ìdí tẹ́ wà lọ́rùn, ẹ sọ fún mi. Ṣé mo pé mi ò débẹ̀ rí? Wọ́n sọ fún mi with findings.
ẹ kọ́ jáde pé Ọmọlúkà ó fi lè parọ́. Àwọn tó ń ṣoko ní inú oko tí wọ́n ń ṣe yẹn, kámẹ́rà tó jiná ó sọ náà, kì í ṣe àwọn ló ṣe ó, ìjọba ló ṣe gbogbo ẹ o. Lójú títì kámẹ́rà everywhere, o kàn lè misbehave máa mú ẹ, o kàn lè ṣìwà wọn á ká ẹ. Nínú oko kẹ́nikẹ́ni bá dédé wá àtàkì ẹ nínú oko, kámẹ́rà máa gbé e, kódà ó di nǹkan mọ́jú. There are technologies tó máa define tó gbé sójú yẹn, á tú yẹ́gbẹ́yẹ́gbẹ́, á dẹ̀ gbé ẹni tó wà nínú tó fi bójú yẹn gbé jáde. Technology ló jẹ́ bẹ́ẹ̀, technology à. Fáàtì lẹ́gbọ́n yẹn, kó di nǹkan mọ́ ojú, kó fi nǹkan bójú, kó fi bójú ní eléyìí. Ṣé ẹ rí bí mo ṣe ṣe? Kó bójú yẹn, ṣé mọ̀ pé kò sẹ́ni tó rójú mi báyìí? Kámẹ́rà technology á gbé ojú yẹn, á yàn ọ̀nà ẹ̀, ẹni tó wà nínú èkú yẹn, tó wà nínú ohun tó ojú tán pò yẹn, á gbé ojú yẹn síta. Technology rẹ ààbò tó sùn tó jọjú ó wà nínú oko wọn lọ́wọ́, àwọn náà gbádùn. Ṣùgbọ́n nílẹ̀ tí wàá ń bí, ṣé ààbò tó dájú wà? Ẹ béèrè lọ́wọ́ ara yín, ẹ̀yin ọmọ kóòtù òjìrì, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́. Ask yourself. Èèyàn máa rìn lójú títì, píọ́n wọ́n pa. Wọn ò lè ní mọ wàrà bá ọjà ẹni tó pa. No justice. Ṣé àmọ́ pé mo máa ń sọ, mo ní nínú Nàìjíríà yìí, ẹ má máa sọ̀rọ̀ pé justice for somebody. Kò sí justice anywhere. If minister of justice can die, can be killed, can be murdered in Nigeria, and there is no justice for minister for justice, there can never be justice for anybody. Ìwọ tó máa pa wọ́n pa ẹni, wọ́n pa ẹni straight. Yorùbá lẹ́ni tó bá kú ní tiẹ̀ gbé, ìwọ ni kó rọra ṣọ́ra ṣe, máa ní níbi tí wọ́n á ti pa ẹ́. Torí tó bá pa ẹ́ ó parí o. No security, no justice. Gbogbo ilẹ̀ wa pátápátá nílẹ̀ Yorùbá, mò ń sọ categorically, gbogbo ìgbà ni mo dẹ̀ tẹnu mọ́, kò sí ní ìkáwọ́ Yorùbá mọ́, ọwọ́ àwọn àjèjì nílẹ̀ wa wà. Tí bá parọ́ ẹ̀yìn fúnra yẹn jókòó ẹrù, ẹgbẹ́yẹ̀wò lọ́tún, ẹgbẹ́yẹ̀wò lósì, kẹsọ pé Ọmọlúkà kò fi lè parọ́. Our land is Yorùbá land. Àti ilẹ̀ tá a fi ń ṣoko, àtàwọn rìsáàfù wa tínú wa ń dùn bá ní rìsáàfù, àti ti ìgboro gan tínú wa ń dùn táwọn bàbá wa bá wa develop, gbogbo ẹ̀ pátápátá ọwọ́ àjèjì ló wà. There is no security on our properties. Bàbá kan pè mí, ó sun ẹkún gidi. Mo ní dáàdì kí ló dé? Mo rí nọ́mbà yìí, mo rí pé nọ́mbà Amẹ́ríkà ló fi pè. Dáàdì ẹ má bínú pé mo sọ̀rọ̀ yìí o, bọ̀ mi ìdárúkọ yìí. Nọ́mbà Amẹ́ríkà ni. Ó sọ pé mo dáàdì kí ló ṣẹlẹ̀, ẹ bá mi sọ̀rọ̀. Ó lọ́mọlúkà, ó náà máa fẹ́ fìyà jẹ òun. Mo ní ta ló fẹ́ fìyà jẹ ní ṣé l'Amẹ́ríkà ni àbí ní Nàìjíríà àbí níbo? Ó ní Nàìjíríà ni, ó ní Ìbàdàn. Ìbàdàn ó ní ẹ. Kí ló ṣẹlẹ̀? Ó ní òun ra ilẹ̀, I think it's 12 plots náà pé. Ó lóun ra ilẹ̀ yẹn sí Ìbàdàn. Ó ló dẹ̀ ti ṣe díẹ̀ tóun ti rà á. Ó ní gbogbo ìwé ẹ̀dẹ̀ wà lọ́wọ́ òun. Ó ní ṣùgbọ́n ẹni tó ń rán pé kó tún lọ bá òun wò, because òun máa ń rán yàn lọ bẹ̀ẹ́ fi yẹ kí lọ bá òun ìwò ibẹ̀. Ó ní bàtà máa tó máa rán yàn lọ lóò discover pé wọ́n ti ta ilẹ̀ yẹn fún ọmọ Ìgbò. Wọ́n ti ta ilẹ̀ yẹn fún ọmọ Ìgbò. Ó ní òun ti rìnrìn pé wọ́n ti fọwọ́ lágbá òun lójú o, wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwo. Kí n jọ kí báwọn bẹ olóyìnbó yóò lè ràn òun lọ́wọ́, kán torí Ọlọ́run, kán má jẹ́ kí a jẹun gbé kíní kan. Kí ni mo fẹ́ mú jáde ẹ̀yìn èèyàn mi? There is no security lórí ilẹ̀ wa. Àti ilẹ̀ tẹ́yìn pọ́nlé kó jẹ́lẹ̀ yín nígboro.
àtẹ̀yí tó wà nínú igbó àti forest àti reserve àti gbogbo ẹ̀ kò sí security bẹ́ẹ̀. eléyìí tó àwọn Fúlàní ti gbà wọ́n ti gbà á, èyí tó ọmọ Ìgbò jókòó lé wọ́n ti jókòó lé wọ́n ti gbọ̀ ọ̀nà ìlú ọ̀nà ìlú ọ̀nà èké wọ́n ti gbà á o, wọ́n ti gbà á. tí ò dẹ̀ sí tẹ́ ẹ fẹ́ ṣe, tí ò sí tẹ́ ẹ lè ṣe, tó o bá nílẹ̀ tí wọ́n bá tà fọmọ Ìgbò, tọmọ Ìgbò bá sanwó kò gbọ́ á ṣèwé ẹ̀ á pé tó máa púfù tóun ló nílẹ̀, kò sí tó fẹ́ ṣe lé lórí. wà á tí mo fi tẹnu mọ́ fẹ́ yẹ èèyàn mi, tẹnu mi bá wá bá ti bá pariwo yìí á rò pé torí tí mo fẹ́ jẹ mi, òótọ́ lè jẹ́ pé mo fẹ́ jẹun níbẹ̀ orí ibi tí mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ tí mo ń ṣe, ibi tí ọba dẹ̀ ti ń ṣe ló ti ń jẹ. ṣùgbọ́n mo fẹ́, kò sí ipò tó lè pè mí kó fẹ́ ra lẹ̀ kí n tà fún kò jọ́ mi nípa àrẹ́jì ilẹ̀ yẹn nílẹ̀ Yorùbá kò ní jọ́ sá. ṣùgbọ́n mo wá bí ó sẹ́yìn èèyàn mi ẹ̀yin tẹ́ dúdúlówó ọmọ Yorùbá mo ṣe ń pè yín kẹ́ ẹ wá máa ra lẹ̀ yín fúnra yín. mo sọ fún bàbá yẹn mo ní ẹ fọkàn yín balẹ̀ tí ìwé yín tó bá wà documented tó dẹ̀ jẹ́ níhùn, mo ní ẹ̀yin lẹ̀ nílẹ̀ yìí, ọmọ Ìgbò tó padà lọ rà á mo ló tanra ẹ̀ jẹ ni. déètì ló máa clear àwọn fámìlì fún ẹ ní rìsíìtì, wọ́n ṣe àfidáfìtì fún ẹ, wọ́n ṣe díìtì fún ẹ, wọ́n ṣe àgírímẹ̀ntì fún ẹ, ó dẹ̀ pé o tún ní survey plan ẹ survey layout wọ́n tún ṣe kọ́pì ẹ̀ o tún gbà dání, ó dẹ̀ ṣe gbogbo ẹ̀ ní kóòtù dẹ̀ stamp ẹ̀, wọ́n tún déètì ẹ̀, commissioner for owó tún dẹ̀ sign ẹ̀. My brother, ó lọ fọkàn balẹ̀, mo ti sọ fún ẹ lọ rest. èyí lẹ ní nǹkan yìí. That is what I keep on telling you my people. ẹ wá ara ilẹ̀ yìí kán bá yín perfect ẹ̀ wò pé kán bá perfect ẹ̀ tó wà documented legally ní court, tí wọ́n dẹ̀ rí i pé ilẹ̀ yìí kò lẹ́jọ́ kó o tó rà tí ò sẹ́jọ́ lórí ẹ̀ wò. And that is what I do always. tí bá máa bá ẹ ra property ẹ̀mí ìní máa find out ṣé ilẹ̀ yóò lẹ́jọ́, tó bá ti ní kò sẹ́jọ́ kò yẹ ni, ṣùgbọ́n tó bá lẹ́jọ́ mo kúrò bẹ́ẹ̀ mi ìbáyàn ṣe yìí. ilẹ̀ tí ò lẹ́jọ́ lèmi máa báyàn ṣe. wàá ra ọkọ ẹ̀gán balẹ̀ pé yeah this is my landed property. ẹ má fi ilẹ̀ yín lẹ̀ fún Fúlàní mọ́, ẹ má fi ilẹ̀ yín lẹ̀ fún ọmọ Ìgbò, wọ́n ti gbà tán, kò sáàbò lórí ilẹ̀ wa mọ́. àlèṣokó tó wù wá lórí ilẹ̀ wa. Landed property, security on property and landed. kí wá yànnà náà gbogbo ẹ̀ kí tó wá sọ àṣírí tí mo sọ fún yín, máa sọ ọ̀rọ̀ bí a mo fẹ́ gbàgbé bẹ́ẹ̀ èmi gbàgbé, wọ́n ní kó pín programu yẹn sí ẹ̀ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó yẹ kó dé kán lè mọ tí mò ń sọ. Only security to life. bí mo ṣe sọ fún yín pé kẹ́ béèrè lọ́wọ́ ara yín nípa ti security lórí oúnjẹ pé ṣé lóòótọ́ ṣó wà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, security lórí ilẹ̀ wa ṣó ń tọ́jú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. òun náà ni mo ṣe fẹ́ béèrè kẹta ìgbé security lórí ẹ̀mí wa ṣó dájú lórí ilẹ̀ yìí ilẹ̀ Yorùbá. ẹ dáhùn ìbéèrè yẹn níbikíbi tí ẹ bá wà káàkiri àgbáyé. mo máa tí mò ń sọ. We were talking of security on life. gbogbo wa pátápátá la mọ̀ pé inú fu àyàfu ni gbogbo wa wà nílẹ̀ Yorùbá lè ní. torí pé ní ojoojúmọ́ là ń gbọ́ pé lágbájá wọ́n pa lágbájá, mo ti ẹ̀ gbọ́ pé wọ́n náà pa DPO kan lóńdó, odidi DPO, divisional police officer, head of a police station. wọ́n mú wọ́n yé mútu ẹ̀ wọ́n pa sọnù odidi ọ̀gá ọlọ́pàá ASP wọ́n pa á. wọ́n pa odidi ọ̀gá sójà
odidi major general wọ́n yán mọ́tò ẹ̀ wọ́n pa sọnù. Security dà lórí life. Wọ́n lọ ní oko, wọ́n kà má inú oko, wọ́n yán mọ́tò ẹ̀ wọ́n pa sọnù nínú oko. Ọmọ rọra ń lọ níbi iṣẹ́ ẹ̀ jẹ́jẹ́, wọ́n kidnap ẹ̀, wọ́n ní kó lọ gbówó wá. Nígbà tí wọ́n tètè rówó san, wọ́n mú píọ́n, wọ́n pa á. Ìmíì wọ́n ti ẹ̀tún sanwó, ṣùgbọ́n nílùú tí wọ́n ti lù ú, wọ́n ti pa gbogbo oríkèéríkèé ara ẹ̀ jẹ́. Nígbà tó máa fi rìlíìsì ẹ̀, tán máa gbé ibi tán ti gbé, wọ́n gbé lọ sọ́spítù. Nígbà máa kó tọ́jú bò ó, àsọtún àtúnṣe kò lè mú mọ́ra, ó ti wẹ̀, ó kú. Lóòrò ẹ̀yin olóríire ọmọ ojúlówó ọmọ Yorùbá tẹ̀ ń wò mí. Ṣé bá a ṣe fẹ́ máa wò kó máa lọ rèé? Àwọn awẹ́jà ìwé àwọn kan ní ọmọ wa ní president ẹjọ́ ṣe. Ìsọ pé kí Tinubu máa ṣàárẹ̀. Ìyà tó wà nílẹ̀ fún ìran káàárọ̀ oòjíire òun ló ń ṣe mí. Ẹ̀mélòó nílẹ̀ fi mọ́ àti wà lọ́gọ́st. Ojú wa láṣẹ tá a bá ti lè wọ September báyìí ó parí. Ẹ̀kan ní pọ́dún parí ni. Kẹ́tọ́ ṣẹ́jú ẹ ti wọ 2026. Wọ́n ti múra election. Kẹ́tọ́ ṣẹ́jú wọ́n announce date election. Wọ́n bẹ̀rẹ̀ campaign. Kẹ́tọ́ ṣẹ́jú ọdún mẹ́rin tó ti parí. Wọ́n tún bẹ̀rẹ̀ ọdún mẹ́rin. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ilẹ̀ tó sáré mọ́. Ọdún mẹ́rin yẹn tó ti pé. Ọjọ́ òun rèé bí àná nígbà tí Buhari tó dé tó lóun fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì. Ṣèbíjọ́ òun rèé. Ṣé kò tún ti dohun ìtàn? Kò tí dìtàn. Mo rántí Fáyọ̀ṣe sọ̀rọ̀ ọjọ́ náà lọ́wọ́ ní èyí ó lẹ́ẹ̀ máa kábàámọ̀ lórí Buhari tẹ́ fẹ́ gbé wá yìí o. Ó lẹ́ẹ̀ máa kí àbámọ̀ gidi. Ẹ kábàámọ̀ bẹ́ẹ̀ kábàámọ̀. Mo kà dáadáa nínú news tí Fáyọ̀ṣe publish yẹn sí. Ọjọ́ òwúrọ̀ ìgbà àná ṣé kò tún ti lọ rẹ̀. Bó ṣe máa tún rí láyé Tinubu nìyẹn. Kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún mẹ́rin á pé ṣùgbọ́n kí wá ní àwa Yorùbá kí wá ní a fẹ́ fi àbí kí lè èrè wá lẹ́yìn ọdún mẹ́jọ Tinubu tó bá wá ṣe é ṣe tó lọ́ọ́ fún ṣe tó lọ́ọ́ mẹ́jọ kí ni bíbo ní Yorùbá fẹ́ fojú sí. Ẹ̀yin òpònú ayérada bá a wíta yìí ẹ̀ẹ́dì ṣe la gbógun ti Tinubu. Tí bá tún fẹ́ rìpíìtì ẹ̀ fún bá fẹ́ ṣọ́ọ̀kì ní kò sínú títẹ fẹ́ràn Tinubu tó ní. Ọlọ́run bá ń gbọ́ ẹ fẹ́ràn ìjọba. Ṣùgbọ́n mi ò fẹ́ràn Tinubu tó ní ilẹ̀ Yorùbá yìí káàárọ̀ òjìlú mi fẹ́ràn Tinubu tó. Orí à ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè. Ọ̀rọ̀ tó sì wà lẹ́yìn a máa gbé yẹ̀wò ní ọ̀tún àtòsí ní. Tinubu kò ṣe ààrẹ àbí kí Yorùbá kó dúró èwo ló jọjú jù. Ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye ẹgbẹ́ yẹ̀wò. Ẹgbẹ́ èrò èwo ló jọjú jù èwo ló yẹ ká tẹ̀lé. I can assure you tí Tinubu bá parí tó lọ ọmọ Yorùbá ò lè ṣe chief of staff mọ́ o. Ọmọ Yorùbá ò lè ṣe head of ọlọ́pàá. Ọmọ Yorùbá ò lè ṣe head of army. Ọmọ Yorùbá ò lè ṣe custom. Ọmọ Yorùbá gbogbo nǹkan tẹ́kọ̀ ẹ̀yìn ọmọ Yorùbá sí tinú yín dùn. Ọkàn pé kò wúlò gbogbo ènìyàn tún gbà lọ́wọ́ yẹn ẹ̀yìn rí mú mọ́. Orúkọ nìkan ló wúlò fún wa sí gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe tó yìí. Orúkọ nìkan pé yes ẹgbẹ́ tó kù Yorùbá sósósósósó Yorùbá sósósósó Adéníyì Yorùbá ẹni bàbá nǹkan tí ó létí tí Yorùbá jèrè nínú gbogbo àpọ́ìmẹ́ǹtì nìyí. Ta ló mọ bàbá Gbajà bí Àmínà ṣé bàbá ọ̀nà owó ní Gbajà ló fi wúlò fún wa chief of staff. Ọ̀nà wo lórí kọ́sítọ́ọ̀mù ló fi wúlò fún ilẹ̀ Yorùbá. Oúnjẹ wọ́n nílẹ̀ Yorùbá ìrẹsì ó wọ́n nílẹ̀ Yorùbá ju Òkè Ọya lọ. Ọmọ wa dẹ̀ yóò lórí kọ́sítọ́ọ̀mù kí ló burú kó ṣí bọ́dà sílẹ̀ kán lóòdù láìsí wọlé ní rẹpẹtẹ káwọn èèyàn ra oúnjẹ síìpù kan jẹun tó ń jẹ bá kúrò nínú ìṣẹ́kùṣẹ́ kí ló burú nínú ẹ̀.
ọmọ yín dẹ̀ ní chief of staff, ọmọ yín ní custom officer, head of custom, ọmọ yín ní immigration, ọmọ yín ní. Níjọ́ tí mo lọ sí Kútọ́nù last, wọ́n tò checking point tí a pàdé kí n tó dé ìdí ìrókò, mo ṣe báyìí. Wọ́n tò lọ ní rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Ìtọ́ wá dùn mí nínú ẹ̀ ni pé 90% of them ọmọ Fúlàní ni wọ́n. Èmi expect pé bọ́ọ̀mọ wá ṣe jẹ́ olórí kọ́sọ̀mù báyìí láti kó gbogbo àwọn àjèjì yẹn kó wọn lákàwọn ọmọ Yorùbá wá síbẹ̀ ni. Ẹ gbà ẹ lọ sọ́nà Sẹ̀mẹ̀, ẹ lọ gba ti Sẹ̀mẹ̀ ní Badagry kọjá sí Sẹ̀mẹ̀, ẹ lọ wọ gbogbo àwọn tó wà ní pọ́ìntì yẹn, àtàwọn tó wà ní road safety o, àtàwọn immigration o, àtàwọn army o, àtọlọ́pàá o, àti custom. Ẹ lọ wọ gbogbo wọn, ẹ rí i pé tó pọ̀ jù nínú wọn àwọn àlejò ará Òkè Ọya ló pọ̀ jù níbẹ̀. Ẹ lọ sí ti ìrókò náà the same thing. Kí wá ní àlámọ̀rí pé ọmọ Yorùbá ló wà ní gbogbo ipò yẹn tí wọn ò lè kó gbogbo wọn dànù, kán kó wọn kúrò, kán kó àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa wá. Ọmọ Yorùbá tó wá sọ Yorùbá sí ni tèmi náà sọ Yorùbá sí, tó dẹ̀ sì fẹ́ máa ṣe oríkórí àjọ ọmọ bá ṣe máa kojú ara wa, bá ṣe máa jọ sọ̀rọ̀ síra wa. Wọ́n ní Yorùbá ò kì í ran ara wọn lọ́wọ́, mi sọ pé wọ́n parọ́, wọn ò rírọ́ pa, ṣùgbọ́n Yorùbá tó jẹ́ òun tó wà ní ibẹ̀ tèmi dẹ̀ ra rẹ̀ sì tí mò ń gbé bọ̀, bóyá mo fẹ́ fi ṣòwò tàbí mo fẹ́ lọ jẹ́, tó wá pàdé mi tó fẹ́ máa challenge mi, tó bá jẹ́ ọmọ Yorùbá tó rí ẹ̀ pé ní òní kò tí ẹ̀ ní challenge rẹ̀. Torí lókè Ọya wọn kó rẹ̀ sí wọlé, wọn kó gbogbo nǹkan wọlé níbẹ̀, ebi ò pa àwọn ìyàwó jẹ́ wọ́n máa ń jẹ́. Àwọn dẹ̀ fúri níbẹ̀, wọ́n gbé ráìsì, wọ́n ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n àwa ò lè ṣe níbi gbé ráìsì níbi. Wọ́n á kó màálù wọbẹ̀, màálù á jẹ gbogbo ráìsì yẹn tán. Ṣé àwọn pé tí ráìsì máa ń wù jáde ó máa ń dàbí ewé táwọn màálù máa ń jẹ ni. Gbé ráìsì níbi tí wọ́n bá ní jẹ. Wọ́n mọ tí mò ń sọ. Paríparí ọ̀rọ̀ mi kí n wá sọ àṣírí yẹn fún yín. Pẹ̀lú wa màá sọ. Màá sọ ní choice. Mo sọ fún yín, mo ní ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú security, ló jẹ́ kí n yànnà náà security fún mi. Ọ̀nà wo ni mo lè fi ju ọ̀rọ̀ yìí síta o? Táwọn tó yẹ kó mọ̀ máa mọ̀ o. Ok, jẹ́ kí n pè bí eléyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ retired security personnel tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ ti retire, ó lè jẹ́ sójà, ó lè jẹ́ navy, ó lè jẹ́ air force, ó lè jẹ́ army, ó lè jẹ́ ọlọ́pàá, ó lè jẹ́ custom, tẹ́ ẹ ti retire tí ó dẹ̀ ń wù yín láti contribute sí bí Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn nínú oko ẹrú, ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ẹ kàn sí mi. Ọ̀nà kan ti yọ, ọ̀nà kan ti ṣí sílẹ̀. Àbẹ́ ẹ̀gbọ́n kan tí mo sọ, ọ̀nà kan ti ṣí sílẹ̀, ṣùgbọ́n mo tún rò ó, mi ìfẹ́ fọ́ ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Ẹ má rò pé ṣe ni mo fi ṣe kà, mi ìfẹ́ wú o mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ní ṣe pẹ̀lú security. Kì í ṣe pé burú náà ti bá sọ, ṣùgbọ́n mo tún rò ó, ọ̀nà tí mo fi lè gbé jáde fún yín ni mo ṣe. Tí bá ní kí n ṣe voice note kí n jù sínú àwọn groups, á bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá dìsébù náà ni. Ṣùgbọ́n bí mo ṣe sọ yìí, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹni tó bá pè mí, tó mẹ́sẹ̀jì mi pé òun jẹ́ ọmọ Yorùbá, òun dẹ̀ jẹ́ rìtáyà sosososo, á ṣèwádìí dáadáa láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó kọ̀nẹ́tì ẹ̀ mọ́ ẹni tí mo fẹ́ kọ̀nẹ́tì ẹ̀. Bó ṣe rí gangan ni mo sọ fún yín, kí n tó kọ̀nẹ́tì ẹ̀ mọ́ ẹni tó jẹ́ ojúlówó tí mo sọ fún yín yìí. Mo bá fọkànbalẹ̀, ọ̀rọ̀ wa ti dayọ̀. Ó kàn rí bẹ́ẹ̀ ló sọ ọmọ olóògùn bẹ́ẹ̀ ni a máa borí ìṣòro yìí, dandan ni a máa jáde. Ọlọ́run ti fi
ọ̀nà ẹ̀ hàn wá. Mo sọ fúnra Ọlọ́run Olódùmarè òun ni kó lọ máa fọwọ́ tọ́ àyà gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé tó yẹ kí wọ́n dá sọ̀rọ̀ yìí, kó lọ máa fọwọ́ tọ́ wọn ní àyà. Wọ́n ti ń ṣetán o. And that is the fact. Ọmọlúkà is my name. Ẹ jẹ́ kí n dé mọ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí n fi gbogbo ara fọ́ mọ́lẹ̀. Ìwọ tó ti rìtáyà tó jọmọ Yorùbá and you wish to contribute to the freedom of Yoruba people. Contact me 070-4609-2484 070-4609-2484. That is the number. WhatsApp only. Ẹ pè mí ní WhatsApp tàbí kẹ́ mẹ́sẹ̀jì mi máa pè mí. Kò ní jù báyìí lọ. Ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo bẹ̀ yín torí tó ń forúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹ náwó sí wa ká lè rọ́bó sí olóyè Sunday Ọmọdéyẹmọ. Èmi sì wọ́n wà lórí ìlú Abẹ́òkúta. Wọ́n máa fún wa ní fíbà àwa ò lè lọ ní pé kí ni ṣíṣe pọ̀ níwájú wa. Ọjọ́ Monday àwa lẹ́kìtì, Tuesday àwa lóògùn state ń bí àti máa sákiri yẹn ó máa stress yẹn kó má lọ dá wa lulẹ̀. So ìdí nìyẹn tí mi ṣe nílẹ̀ ní mi ṣe lè lọ́bẹ̀. But bàbá wa olóyè Sunday mo wà lábẹ́òkúta lọ́wọ́lọ́wọ́. So a tún máa wá gbàlejò wọn lóògùn state àti Èkìtì. Ẹjọ́ ẹbẹ̀ lábẹ́ yẹn ràn wá lọ́wọ́ àròwọ́ mọ́tò ẹ dákun ojú òní tí Ọlọ́run gbọ́wọ́ ní sókè. God will continue to bless you. Agbára Ọlọ́run gbogbo tẹ́ bá fọwọ́ yín ṣe ire ló máa jáde níbẹ̀ ojú ọ̀sìn ní ti ìlú. Ire o ẹ ṣé mo dúpẹ́. Ó yá kọ́ ti ẹ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá máa kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ò tí ì kọ́ ti ẹ. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Mi ò rí ẹ kó kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀?